ẹ bá wa bẹ̀ Pastor Ṣẹ́gun kó tú àṣírí ibi tí ìyàwó Olúwa ló wà fún wa o. Ẹ bá wa bẹ̀ o. Ẹ bá wa bẹ̀ o. Ẹ wo fídíò yìí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí simple gan, kò gba ṣáàrí gbogbo àwọn Rotimi Daniels Foundation, gbogbo àwọn tó ń sọ pé fàájà, ẹ má bínú. Ẹni tó wá fún yín ní information Olúwa lọ. Òun àti Olúwa lọ, bàbá Olúwa lọ, wọ́n ti jọ ń jáde, wọ́n jọ ń wọlé, wọ́n jọ ń jáde, wọ́n jọ ń wọlé, wọ́n jọ ń jáde, wọ́n jọ ń wọlé. Olúwa lọ ti ṣe a lot of things fún ra mọ́tò fún mú, wọ́n ti jọ lọ sí many countries. Now, ẹni yẹn wá dé, ìjà ṣẹlẹ̀ láàrin wọn. Èmi ò mọ ìjà tó wá ṣẹlẹ̀ láàrin wọn, ó wá kó ẹjọ́ wá bá ẹ̀yin. Ẹ wá ń sọ pé gbogbo information tó fún yín, ẹ ò nílò láti sọ pé ẹ fẹ́ fàájà, ibo ni ìyàwó àtọmọ wà. Ṣẹ́rí, the way tí ènìyàn fi ń béèrè nǹkan nígbà míì, ó máa ń fún àwọn ọ̀tá láàyè láti proceed sí. If someone you call your 2IC, ẹni tí ẹ fi ṣe second in command, tó torí pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn, ó wá lọ ẹ̀sà, Olúwa lọ́kọ́ ló ti ń bá ṣiṣẹ́ ní gbogbo ìgbà tó fi ń rí pé bóyá ìyàwó wọn wà níbì kan ní àbí nǹkan kan, Olúwa lọ́kọ́ ló ti ń bá ṣiṣẹ́. So òun bá ènìyàn ṣiṣẹ́ ń gbà yẹn, ó rí wípé bó ṣe ń ṣe sí ìyàwó àbí ìyàwó wà níbì kan, tèmi ò mọ̀, tí mi ò dẹ̀ lè sọ sí láíláí, ó dẹ̀ ń ṣiṣẹ́ mẹ́rin, ó ń fún ẹ lówó, ó ń gbà, ó bá ẹ ṣe tó kú bàbá ẹ, ó gbowó lọ́wọ́ ẹ, ó ra mọ́tò fún ẹ, ó ń gba visa fún ẹ, jọ ń lọ sí many countries. Ó dẹ̀ rí pé ìyàwó ẹ náà ṣì wà ń bẹ̀ ń gbà yẹn, ó mẹ́jọ lọ bá Rotimi Daniels Foundation, ó wá di wípé ṣẹ́rí gbogbo ìgbà tí ẹ bá mú ẹ, tó bá jẹ́ pé èmi Ọládìméjì Joseph ẹ̀sà ni Olúwa lọ, kẹ́ ẹ bí mi dọ̀tún la 120 tí n bá dá yín lóhùn kẹ́ ẹ pè mí lọ́mọ àlè. The only power you people have ni pé màá bá tiẹ̀ jẹ́ lórí social media, no problem now. Ṣé bóun tí n bá ṣe ní kọ̀kọ̀ ní kẹ́ ẹ gbé síta? I have my wife and I have my children. Báwo lèèyàn ṣe kàn máa kù gírì wá báyìí? Ó yẹ kẹ́yìn kan ti wo, ṣé bí ìran Yorùbá ni àwọn Rotimi Daniels Foundation gbogbo àwọn táwọn sọ, ṣé bí Yorùbá lẹ believe? You don't believe in Christ, you don't believe in Islam, you believe in ìṣẹ̀ṣe. Tẹ́ bá ti wá believe nínú ìṣẹ̀ṣe, ẹ gbọ́n tí ìṣẹ̀ṣe ń pè ní ọ̀dàlẹ̀ ni. Pé téèyàn bá dalẹ̀, èèyàn kúrò lọ́dọ̀ ọ̀gá wá fún yín ní information, wá sọ ẹ wá wádìí òun gan. Wá díẹ̀ pé tálẹ́ni yìí jẹ́ gan, kí ló sọ nípa tẹ́ni ẹni ẹ pé Olúwa lọ, bàbá mi mo fi títóbi Ọlọ́run ṣe, if you know me very well, bẹ́ẹ̀yàn pè mí 247 tó bá ti mọ bí tí mo wà, ẹni team ẹran team lọ síbẹ̀ agbọ́n nǹkan báyìí ẹ̀kọ́ ọlọ́pàá tẹ̀lé nǹkan báyìí lágbọ́n nǹkan báyìí, kì í ṣe pé kéèyàn jókòó sórí social media tí ẹni yẹn bá ti dá yín lóhùn, another person máa tún lo irú system yẹn láti máa bring èèyàn down. And ilé ẹjọ́ wo ló fún àwọn ẹni yìí ní kíní, ilé ẹjọ́ wo ló sọ fún wọn pé kí wọ́n ṣe báyìí, ibo náà ti wá, human rights wo ni wọ́n ti gbàṣẹ, ibo ni wọ́n ti gbàṣẹ. You see many things tí à ń ṣe akọ̀ máa ń ṣe, especially nílẹ̀ Yorùbá yìí, a máa ń ṣe àwọn nǹkan tó pọ̀ gan. Ìyẹn ló fà tí Prophet Nasiri náà jáde tó ní ẹ̀kíní kan kiri, ó wá sọ ọ̀rọ̀ kan tẹ́ máa fi mọ̀ wípé bóyá àwọn èèyàn máa ń rorí kan tó sọ̀rọ̀ ni o, bóyá wọ́n máa ń ro làákàyè kan tó sọ̀rọ̀ ni o. Ó ní òun ti sọ fún wọn tipẹ́tipẹ́, òun ti bá Olúwa lọ́sọ̀ọ́ rí, òun sílé ìyàwó ẹ̀ ò sí ńbẹ̀, òun wẹ mọ́tò ìyàwó ẹ̀ ò sí ńbẹ̀, ó ṣí cathedral ìyàwó ẹ̀ ò sí ńbẹ̀, ó ṣí orí òkè ìyàwó ẹ̀ ò sí ńbẹ̀. Ó ní ìyàwó tòun wà nínú church, ọmọ tòun wà nínú church. Bàbá, gbogbo ohun tẹ́ ẹ sọ lẹ fi pass, but nǹkan kan wà tí ẹ sọ tí mo fi mọ̀ wípé ìrìn àjò èké wà nínú ọ̀rọ̀ yín. Ẹ sọ gbólóhùn kan, ẹ wí pé àwọn ọmọ tí bàbá Olúṣèyẹ bí, àwọn ni Samuel Olúwa lọ gbà fún tó fi ṣe bàbá. Now listen to me, ibi tẹ́ ẹ ti fèlè lélẹ̀, ẹ ní àwọn ọmọ tí Olúṣèyẹ bí, ẹ ní bàbá Àánú Òjó, Prophet Ezekiah, bàbá Ẹyẹ bí Ọ̀kín. Ìgbà tá wá débi ọ̀dọ̀ bàbá Ẹyẹ bí Ọ̀kín, ọmọ Asian region la wá o, ọmọ Asian region ni àwa confirm ọmọ bàbá Ẹyẹ bí Ọ̀kín. Now ó wá sọ̀rọ̀ kan, ó ní bàbá Ẹyẹ bí Ọ̀kín, ó ní òrìṣà ńlá of CAC, ó ní Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ of CAC. What do you mean by that? That is what we have been saying. Lórí ọ̀rọ̀ àwọn ènìyàn, irú yín yìí náà lẹ máa ń pass information tí ó genuine. Ní gbogbo ìrìn àjò pátápátá, ó ní way, okay, ẹni tó send message sí mi pé, Prophet, ẹ ká san o, kí mi dáadáa, ẹ ká san o, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ dẹ̀ rí gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ ń lọ lórí social media, gbogbo ẹ̀ dẹ̀ ń lọ lọ́tún lọ́sì. Ẹ dẹ̀ sọ sí, ẹ̀yin náà ṣe sọ̀rọ̀ wípé kí ibo ni Olúwa lọ gbéyàwó ẹ̀ sí, ibo ni Olúwa lọ gbégbá sí, ibo ni kíní kan gbégbá sí. Ìgbà tí kan máa sọ, ìkànnì tó ẹ pọ̀rọ̀ ọlọ́rọ̀ ni, bí mo sọ lẹ́ẹ̀kan, ẹ ti ṣẹ́nu túnbọ̀. Èmi nìyẹn. Ìkejì, oní tó ẹ pọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ẹ ti fò bọ́ sórí online. Ìgbà tí kan máa jáde, ìkànnì tọ̀, bóhùn yín kẹ́ sọ̀rọ̀, bóhùn yín kẹ́ má sọ̀rọ̀, àṣàmọ̀ pé ọjọ́ kan kò sí bó ṣe lè kẹ́ ṣe, kò ní sí ohun tó ń pè ní church mọ́. Mo wò yẹn títí pé ó kàn ń tanra ẹ̀. Ẹ̀sà, àwọn tí ó jáde yìí kí máa béèrè lọ́wọ́ gbogbo àwọn tó sọ pé àwọn fàájà yìí, kí máa béèrè lọ́wọ́ wọn pé kó lọ kó ya ẹ̀wà, kó lọ gbé bàbá ẹ̀wà. Kí n lọ béèrè pé torí pé mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run sìn so, kẹ́ má bá tì mí lójú, kẹ́ má bá dójú tì mí torí pé mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, kẹ́ má bá sọ̀rọ̀ mi, kẹ́ ní kí n máa open secret mi. Who are you? Ilé ẹjọ́ wo? Ifá ilé ẹjọ́ gan tó bá máa dájọ́ gan kó tó ṣe àwọn máa ti kọ́kọ́ rí ẹ̀rí. Wọ́n ti kọ́kọ́ rí ẹ̀rí tó dájú. Ẹni tó dẹ̀ wá fún yín ní information, Pastor Ṣẹ́gun tó fún yín ní information, ẹni kó júwe ibi tó kù, ó kàn fún yín ní body division ni. Ó ń fi yín ní body division, kò jẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ rìn, ó kàn mú kíní wá, ó kàn gbé kí náà ti ń porúkọ ẹ̀, ó ń gbé information, ó ń gbé wá. Ẹni tó gbé information, ó yẹ kó gbé àjálẹ̀ tán gbé ìyàwó ẹ̀yẹn lọ. Ẹni tó gbé information, ó yẹ kó gbé yàrá tí wọ́n ti obìnrin yẹn mọ́. Ẹni tó gbé information, ó yẹ kó gbé ìlú tí wọ́n lọ fi obìnrin yẹn sọkù sí. Ẹni tó gbé information fún yín, ó yẹ kó gbé information ìlú tí àwọn ọmọ yẹn wà. Ó yẹ káwọn tíìmù yín ti lọ, kán lọ bá yàwó lẹ́yìn, kán lọ bọ́mọ lẹ́yìn. Ṣé bí ìlú ẹ̀bẹ̀ òun gangan ní kẹ́ ẹ mú? Òun gangan ní kẹ́ ẹ mú tẹ́. Ṣé àdéhùn ṣe ń pariwo Olúwa lọ? Èmi ò mọ view tèmi nìyẹn o. Ẹni tó fún yín ní information ló yẹ kẹ́ ẹ dìmú gìrì. Tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ yín tòótọ́, kẹ́ ẹ dìmú gìrì. Kẹ́ ẹ ní kí àwọn tíìmù yín kan lọ kán. Bọ́n ṣe dìmú gìrì yẹn, kó a lọ júwe ibi tí ìyàwó ẹ̀yẹn wà. Ó máa ti pé ẹ̀yin. Ṣé àdéhùn pariwo tẹ́ kan pa fàjáfàjá? Ẹ̀ ń tọ́ra yín. Ẹ̀sà,
kò sí ohun tí ènìyàn lè ṣe láyé tó lè fi bring ẹnìkan down. Evidence tó bá wà lọ́wọ́ èèyàn lẹ́lẹ́ lò tó lè bring èèyàn down. Ìjọba la fẹ́ ṣe gbogbo eléyìí dà. Àwa ń jáde, àwa ń tún lọ, à ń tún bọ̀, à ń tún lọ, à ń tún bọ̀. Pastor kan jáde ó ní Avenue, ibi tó yẹ kí bàbá ti sọ̀rọ̀ story ló ń sọ, Avenue story ló ń sọ. Church yín ló ti sọ ni? Àbí ìyá kan náà ló bí ẹ̀yin àtolúwa lọ ni? N tóun ló lè sọ lórí ẹ̀yin lẹ̀ ń tẹ́tí ń tẹ́ fẹ́ gbọ́ nìyẹn. Nígbà tẹ́yin jókòó síbi kan tẹ́ ń tẹ́tí tẹ́ fẹ́ gbọ́n tó fẹ́ sọ, ẹ fi iṣẹ́ ìránṣẹ́ yín lẹ̀, ẹ jáde ẹ̀ ń tẹ́tí fún tẹ́nìkan fẹ́ sọ. Ẹ̀ ń tẹ́tí pé ẹ yẹ kó sọ, ó sọ. Ṣé rí pé bá wasting of time ni? Kí máa ṣe program torí pé ẹ̀ ń ṣọ́ mi kẹ́ máa fìyàn sínú dógò sínú program kiri kó máa kámẹ́rà mi kó máa gbọ́dọ̀ mi àbí gbogbo ohun tí n bá ti sọ kẹ́ máa crop ẹ̀ kẹ́ máa fi máa mú mi. Kò sí tó kàn yín pẹ̀lú ìyàwó níyàwó, kò sí tó kàn yín pẹ̀lú ọmọlọ́mọ. Tẹ́ bá fẹ́ really take action, ẹ lè take action. Because normally kò sígbà tá à ní ríru yín náà tẹ́ máa ṣe irú ìdájọ́ bẹ́ẹ̀. But kì í ṣe wípé kẹ́ ẹ máa fagídí pé àfikẹ́tọ̀ kẹ́ rí mi, kò sí ìwé kankan. Ẹ wá sọ pé ẹ pè mí. Nígbà wọn sọ̀rọ̀ lọ́jọ́ kan pé wọ́n ní wọ́n pe Ezekiah ò gbé kọ́. Ẹ pe Ezekiah ò gbé kọ́. Pé Tinubu náà pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yẹ pé Tinubu kẹ́gbẹ́ tí Tinubu bá ti gbé kọ́ lẹ́lẹ́ blame pé Ezekiah lè gbé kọ́. Don't say because pé wọ́n jẹ́ Christiani wọn ò lè take action lórí anybody ẹ kàn lè sọ tí ṣe lè bá àwọn Mùsùlùmí dán gbogbo tẹ̀ dánwò yẹn. Nǹkan tèmi ń sọ gan láti bẹ̀rẹ̀ ní bàbá yìí ń sọ yìí. Ṣẹ́rẹ́ yìí tẹ̀kàn wá sórí social media tẹ̀ ń pariwo fàájà níṣẹ́ ni o mọ nǹkan tẹ̀ ń ṣe ni o. Tàbí ẹ̀yin mo tẹ wúmà kan lánàá tó náà ṣe pé lọ níbo ìyàwó ẹ̀ wà mọ nǹkan tẹ̀ ń ṣe ni o. Ṣàwárí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ pẹ́ra yín ní ìránṣẹ́ Ọlọ́run tẹ́yìn náà wá sórí social media tẹ́ wá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mi rò pé ìránṣẹ́ Ọlọ́run tó mọ nǹkan tó kù láti ṣe nìyí o. Because tó bá jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run tó mọ nǹkan tó kàn láti ṣe ni ní fi ọkàn tí wọ́n ní kẹ́ ẹ jèrè sílẹ̀ àwọn ọkàn tó yẹ tọ́lọ̀ ní kẹ́ ẹ máa jèrè ní fi yẹn sílẹ̀ àwọn àgùntàn tọ́lọ̀ ní kẹ́ ẹ mójútó ní fi yẹn sílẹ̀ kẹ́ wá máa wá sórí social media kẹ́ máa ní olú ìyàwó ẹ̀dá. Mo tẹ bàbá kan tó ní kì í ṣe nǹkan tí àwọn fẹ́ gbọ́ lórí alọ́ ń sọ nínú fídíò kan so ẹ fi iṣẹ́ ìjèrè ọkàn tó yẹ kẹ́ gbájúmọ̀ ẹ fi yẹn sílẹ̀ ẹ wá ń sọ fídíò olú alọ́ kiri mi rò pé iṣẹ́ Ọlọ́run yẹn ká yín lára mọ́sà ẹ má bínú o because àwọn kan ló wá sí ọ̀dọ̀ Rotimi Daniel Foundation tí wọ́n ní àwọn ní àṣírí Olúwa lọ́wọ́ oní Pastor Ṣẹ́gun tí mo dárúkọ yẹn just imagine this very man tó yẹ pé kò síbi tí wọ́n fẹ́ lọ láyé tó ní tẹ̀lé wọn lọ́bẹ̀ ó ṣòkú bàbá àwọn ló gbé ló finance ẹ̀ wọ́n gbé mọ́tò síndìí wọ́n kọ́lé fún ẹ wọ́n fún ẹ ní sálárì wọ́n gbà kò síbi tí wọ́n travel lọ tó tẹ̀lé wọn lọ gbogbo gbà yẹn kò ní òun ní àṣírí wọn lọ́wọ́ o kò sọ̀rọ̀ nípa ìyàwó wọn o kò ní kẹ́ bá ń béèrè ibi tí wọ́n gbé ìyàwó wọn sí o ó wá ṣe àṣemáṣe àwọn ìjọ wá ní àwọn ò fẹ́ mọ́ wá wò pé kí lòun lè ṣe o ó wá lọ sọ́dọ̀ Rotimi Foundation ó wá ní ká bá ń béèrè ibi tí Olúwa lọ gbé ìyàwó ẹ̀ sí ẹjọ́ ṣé fámìlì Olúwa lọ ni bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ tí wọ́n ní Pastor Ṣẹ́gun yẹn ṣó bá ìyàwó Olúwa lọ tán o kí ṣe fámìlì ìyàwó Olúwa lọ ó wá ní ká bá ẹ béèrè ibi tí Olúwa lọ gbé ìyàwó ẹ̀ sí ó dà ìwọ tó lọ bá Rotimi tó ní kán bá ẹ béèrè ibi tó Olúwa lọ gbé ìyàwó ẹ̀ sí ó dà jọ wà bẹ̀ ọ́ Pastor Ṣẹ́gun ibi tó bá mọ̀ pé Olúwa lọ gbé ìyàwó ẹ̀ sí ìwọ ni kò sọ fún wa tó bá lè sọ fún wa àwa push fídíò yẹn jáde má wọrí tó kàn sọ fún wa àwa máa bá wa sí máa push ẹ but kó má sọ fún wa kó má fún wa ní igbó dídí sán kó má ní onásìrí lọ́wọ́ àṣírí yẹn dà ó gbé jáde oníkà máa béèrè lọ́wọ́ Olúwa lọ pé gbòólú gbé ìyàwó ẹ̀ sí ìwọ ni kó sọ fún wa ibi tó bá mọ̀ pé ó gbé ìyàwó ẹ̀ sí that is just the truth so mo sọ pé ẹ̀yin tí ẹ̀ ń jáde tẹ̀ ń sọ̀rọ̀ yìí Ṣẹ́gun yẹn ni ká ìbéèrè rẹ̀ pé ókè ń bo lo mọ̀ tó gbé sí ibo ló mọ̀ tó gbé sí gbà yẹn kíwèé ibẹ̀ fún wa káwa ló tú ibẹ̀ fúnra wa ó dàbẹ̀ ní pé kẹ́nìkan sọ wípé òun ká mi mọ́ ìyàwó ń sìn ó yẹ yín ókè fún àpẹẹrẹ lánàá èmi àti ẹ̀gbọ́n kan àwọn blọ́gà làwọn àjọ ń fọ̀rọ̀ yìí náà wọ́n ń bèèrè lọ́wọ́ mi pé Adé Mọ́nísà wọ́n ní bí mo ṣe wà yìí tíyàwó àwọn bá pè mí tó sọ wípé òun gbọ́ wípé àwọn ń ṣàgbèrè níta ẹjọ́ wo ni màá dá Mọ́nísà mo ní mi ní kàdédé máa kí kúkú bòyín o mi ní dédé dà kúkú bòyín o máa kọ́ bèèrè lọ́wọ́ ìyàwó yín pé ń bolú ti gbọ́ tó bá ní ẹnìkan ló sọ tálẹ́ nìyẹn kí ni evidence tẹ́nìyẹn ní dání torí o mọ̀ bí ẹnìyẹn gan fẹ́ dalí ẹ̀rú ni o mọ̀ bí ẹnìyẹn kórìíra ọkọ ẹni o mọ̀ so we don't just believe in wọ́n wí ẹnìyẹn máa ní ẹnìyẹn gbọ́dọ̀ lè fi evidence sílẹ̀ bí tèmi náà bá ti wá rí evidence yẹn sà ìgbà ni màá ṣe wá dà kúkú bòyín ìgbà ni màá ṣe wá bú yín ṣùgbọ́n ìyàwó yín sọ pé wọn ẹnìkan ló sọ fún
kí lórúkọ ẹni yẹn kò sórúkọ ẹni yẹn fún wa ẹnbọlẹ ẹni yẹn ń gbé o sọ fún wa ó dáńbò lẹni yẹn ní òǹkiri wọn o sọ fún wa kí lórúkọ ìyàwó tí wọ́n bá sùn o sọ fún wa wà ní kémi máa dájọ́ rú ẹ̀ mo ní èmi ò lè dájọ́ rú ẹ̀ bọ́rọ̀ yìí ṣe jẹ́ nìyẹn because ẹ kàn lè máa wá sí social media ọlọ́lọ́mọdé ìyàwó ẹ̀ sí olúwa ìyàwó ẹ̀ sí ẹni tó náà náà sì rí lọ́wọ́ nípa ìyàwó olúwa lọ́yìn ní kẹ́ni kò tú síta ẹwùjọ tí ló tì mí dá nẹ̀dín pariwo báyìí kòǹgò ní evidence lọ́wọ́ pé nǹkan báyìí ló ṣe ìyàwó olúwa lọ ẹni ẹ sàn sọ pé ẹ bá mi bèèrè lọ́wọ́ ọmọ bọ́dọ́ bí ìyàwó wọn sí ṣé ìwọ ni family ìyàwó ẹ ni as I'm talking to you sir ma àwọn àbúyàwó ẹ méjì ni wọ́n ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ rédíò àdánimógo tí bàbá olúwa dá sí ìlú Èkìtì nílùú ẹ̀ àwọn yóò dé jáde kí wọ́n ní kankan ṣe àǹtí àwọn so kí wá ní tiwa so Pastor Ṣẹ́gun yìí nígbà tó ń jẹ́ mùdùmùdù lọ́dọ̀ Prophet Olúalọ kò pé anybody o wá ṣe ìwà ó wà tó dà wọ́n lékún mi wọ́n wá àwọn tó máa gbèjẹ́ àjẹgbójú ẹ̀ wọ́n wẹ́ ní kúnra so kò ló pa àwọn èèyàn ni ẹ̀yin kan wá ń jáde ẹ̀yin náà ẹ̀ ń bèrè àwọn ìbéèrè tó ní túmọ̀ tó mú làákàyè dání nígbà tí ṣàrò pé àwọn bàbá wa ẹyẹ bí ọ̀kín àwọn bàbá wa wọlé ẹsìkáyà àwọn bàbá wa abẹ́ara ẹ̀ ṣàrò pé wọ́n lè gọ̀ I'm very sorry to say this sorry ṣàrò pé àwọn àgbàgbà ṣe sí yẹn ṣàrò pé wọ́n mọ̀ tí wọ́n ń ṣe ni gbàtẹ́ nìkan sọ pé ṣé ẹ̀kan fi jóye ẹni tí wọ́n mọ̀ bí ìyàwó ẹ̀ wà so ọgbọ́n tó àwọn bàbá yẹn ẹ̀gbọ́n bàbá yẹn ẹ̀gbọ́n tó wọn mọ̀ tí wọ́n ń ṣe àbí sáwọn náà ti ní bèrè pé báwo lọ̀rọ̀ ìyàwó ẹ̀ ṣe jẹ́ ṣàrò pé gbogbo yẹn ló dáyé àrárá orí social media ni náà máa tẹ́tí sí àwọn allegations ṣe máa fẹ́ fún lórí social media ẹnìkan ní kò gbé kọ́ ọ̀ẹ̀dá ló ti ń dáná ẹ̀ náà ló sọ̀rọ̀ wọ́n ní kò gbé kọ́ lọ. báwo ni máa gbé kọ́ yín Rótìmí ò kí ṣe kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe ni Rótìmí so kí Rótìmí wá máa pe Prophet Olúalọ kó máa béèrè àwọn ìbéèrè exam question lọ́wọ́ àbí ṣé ó possible tó mú làkàyè dání ṣé Rótìmí lè ṣe bẹ́ẹ̀ sáwọn mùsùlùmí ẹ dá mi lóhùn ṣé Rótìmí lè ṣe bẹ́ẹ̀ sí àwọn mùsùlùmí kó ní kí wọ́n kó pé chief imam kan kó wá máa fẹ́ máa bẹ jam questions lọ́wọ́ ẹ̀ so possible so ó wá ń dùn mí fún ẹ̀yin tí ẹ pé ayé ní kìrìsìtẹ́nì tẹ́yìn náà jáde tẹ́yìn gbé àlàbà lẹ́nu ẹ gbájúmọ́ iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run pé yín ẹ fi Olúalọ sílẹ̀ kò sí náà tó sì yàwó Olúalọ ṣùgbọ́n Olúalọ is never a social media person tí wọ́n máa disclose ọ̀rọ̀ láìfẹ́ lórí social media so ẹ̀yin ni kẹ́ wá sẹ́kúnṣẹ́ o bó sì jẹ́ nìyẹn this is Ajomade bye for now. Ade Omade, advocates for the masses.